mẹ́ta náà nífẹ̀ẹ́ ìfẹ́ àná ìfẹ́ òní àti ìfẹ́ ọ̀la. èwo nífẹ̀ẹ́ àná ó nífẹ̀ẹ́ ẹ̀yìn tí èsì ìfẹ́ ojú lójú olólùfẹ́ ẹni àní fìfẹ́ hàn àmọ́ lẹ́yìn rẹ̀ èèyàn lè kú nítorí rẹ̀. táwọn bàbá wa nu tẹ́ lò pẹ̀lú àwọn ìyá wa lánàá lójú àwọn ìyá wa wọn ò ní fìfẹ́ hàn wọn àmọ́ má búyàwó wọn lẹ́yìn wọn ò ní gbà fún ọ. tẹ́lẹ̀ ọ̀dẹ lè pé kí ló dé tẹ́ fi ṣe bẹ́ẹ̀ wọ́n nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló da kò délẹ̀ àmọ́ àmì ìtinú rùn. táwọn bá ní káwọn mú àfìfẹ́ hàn bóyá ẹni táwọn fìfẹ́ hàn lójú rẹ̀ bóyá òun rí ìbànújẹ́ nínú ilé rẹ̀ ó yóò wá wò pé ẹ̀ fìfẹ́ lámi lójú ní tí ń pa ẹ́ lẹ́rìn yóò sì dẹkun fún yín. tànà nù ìfẹ́ ètò ní àwa la ní 7 days love ni. tá a bá ìpàdé olólùfẹ́ wa wàhálà bẹ̀rẹ̀ tọkọ bá rí ìyàwó tíyàwó bá rọkọ ẹnì kẹ́kọ̀ọ́ ò lè control wa àtà débi ọlọ́run wa kò ní lè control wa o. ìfẹ́ ni ó mọ̀ control wa àmẹ́tí gẹ́lẹ́ Monday gẹ́gẹ́ dín down Tuesday baby make a love by Wednesday and Thursday Friday Saturday change last Sunday. a máa tẹ̀lé wa bí ajá a máa tẹ̀lé wa bí ẹran àmọ́ lójú ni o kò dẹ́yìn o. ọkọ ẹ lè bú ìyàwó rẹ̀ lójú rẹ̀ kó gbà ìyàwó ẹ lè bú ọkọ rẹ̀ lójú kó gbà ṣùgbọ́n tó bá ti dẹ́yìn ọ̀tọ̀ ní tí ń ṣe ìfẹ́ ètò nínú. àádọ́ta náírà àti rí tòní ṣùgbọ́n bó lọ ló ṣe rí bí tí wàhálà wà. advice mi wá ní lọ dìmú dáadáa gbogbo olólùfẹ́ tí ń gbọ́ mi tàbí tó fẹ́ nífẹ̀ẹ́ tàbí tó ti wà nínú ọ̀fẹ́ dá padà sí tànà torí àti rí rìsọ́ọ̀tì tànà àdẹ̀tí ríbi tí tòní ń lọ. rìsọ́ọ̀tì tànà tó bá dúró lórí pé ọ nífẹ̀ẹ́ ìyàwó rẹ dáadáa lẹ́yìn ìlà ń pè nífẹ̀ẹ́ o tó bá dọ̀la ọ wà fi tòní kún mashallah tó bá fi kún ọ nífẹ̀ẹ́ rẹ̀ lójú rẹ̀ níwọ̀nba ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ọ tàn sínú ọ̀fẹ́ pátápátá. àwọn tó ẹgbẹ́ ìfẹ́ tòní nìkan lọ bá ń lò yóò lè lọ́dọ̀ ọ̀la torí pé tòní ìgẹ̀gẹ̀ kándù ni wọ́n ti tanná sí ó fẹ́ jó tán tó bá ti jó tán ọ ti padà sínú òkùnkùn náà kò wá ní sí lójú kò ní sí lẹ́yìn. dákun ìwọ ọkùnrin tó ń gbọ́ mi gbà wípé agbára rí o gbé o láti pààyàn lẹ́kún tọ́lọ́mùbá fún ọ ṣe ni o. ìwọ wá gbìyànjú pé dáadáa lọ́wọ́ mọ̀ ṣe ọ́ mọ̀ pa olólùfẹ́ rẹ lẹ́rìn ọ̀nà pa lẹ́kún bẹ́ẹ̀ náà lẹ́yìn ìyá wa. ẹ má wo nkoko mọ́wọ́ ẹ má wo nkoko mọ́lá ẹ má wo nkoko máa ń tẹ́ ẹ̀ mọ ìpìlẹ̀ rẹ̀ ẹ bá sì padà sífẹ̀ẹ́ tàná tẹ́gbọ́n kan yín lò kọ́rọ̀ yín lè bá a dayọ̀ gbogbo ń tẹ́ bá ṣe lẹ́gbà lórí ọmọ o kódà ẹ tún máa jẹ rẹ̀ lórí ọkọ náà kó ṣe dandan kéèyàn máa jẹ́ǹjẹ ọkọ jẹ́ǹjẹ ọmọ ló dáa tọ́ba wá ti torí pọ̀ lóúnjẹ ọkọ jẹ tọ́wọ́ ń fi agídí lo ìsẹ̀mí ayé ìyẹn lè padà lùsì oúnjẹ ọmọ náà o ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run àtúnjẹ ọkọ àtúnjẹ ọmọ kò ní kòrò lẹ́nu yín lágbára Ọlọ́run ọkọ ò ní dààmú o ìyàwó ò ní dààmú gbogbo wa pátá àní rí dààmú ẹni tí ilé rẹ̀ ti ń tòrò àìní tòrò máa dẹ́wò rẹ̀ Ọlọ́run ní mo bá ẹni tí ò ti tòrò Ọlọ́run jẹ́ tó máa tòrò lọ ni Ife Meta àfáà JEJE àgbà ló kọ́ mi o. Salaam alaikum.